gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kọ́ má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni tó. Kadi koroba o, kadi suku, Kàdàdí múlẹ̀ o, bẹ́ẹ̀ni. ojú sọ́kọ, kẹfẹ̀sán yan bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbàdá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ o, Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Jísọ́lá àṣà Àjàyí o, Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni tó. Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Jísọ́lá àṣà Àjàyí o, Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni tó. Asárésáré a ò bọ́jọ́, abùrìnbùrìn a ò bóṣù, gbọ́nrangandan nìran fá ṣe ń balẹ̀ gbọ́nrangandan. Mo ní ikú tí ò bá pa wá lónìí ò rí wa pa, àṣànù lọmọdé ó máa ṣàkúta àṣànù. Àrùn tí ò bá ṣe wá lónìí ò rí wa ṣe o, àṣànù lọmọdé ó máa ṣàkúta àṣànù. Òfò tí ò bá ṣe wá lónìí ò rí wa ṣe, àṣànù lọmọdé ó máa ṣàkúta àṣànù. Mo wá ṣe níwúre fún gbogbo wa pé lónìí wípé àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá, towó tọmọ ni kó ṣe wọ̀ sọ́ọ̀dẹ̀ wa lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń wò wá lórí ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n, Gbàgede àṣà lètò. Ẹ má wàá gbàgbé o, ẹ má gbàgbé Yèyé Gbàgede àṣà tẹlifíṣọ̀n, Yèyé Gbàgede àṣà TV. Ẹ má gbàgbé, ẹ má bá a lọ buwọ́lù náà. Yèyé àṣà yín rèé, Mojísọ́lá Àjàyí lórúkọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, àfebi sínú kọ́ńjà ahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹtẹ ẹ lọ́rùn, torí mo kápá ọ̀kánjú àmì ni. Àríkẹ́ ọmọ ajó má níwòrán, mo tún ti lé terù sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ní mí ọmọ àfi bàràpilẹ̀ ọ̀rọ̀, tapá ti tan ìrúwà òjòkó. Agbe dúdú orí òkèlé, àkùkọ gàgàrà kíkọ lérúwà, agbe ló máa ń dájà tiwa. Ẹ wò ó lónìí, pẹpẹ yóò pọn mọ, nǹkan ó gbé nǹkan hàn. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé àṣà Yorùbá nìkan ń làwa ń gbé ga lórí ètò yìí, nítorí bá méjì kọ́, nítorí kí àṣà wa ó má bàa parun ni. Ọmọ tó bá sọ lẹ́nu ló sàpò ìyàkọ́rùn. Orò táwa ń ṣe tá a fi hàn ọmọdé tá à ń lọ́mọdé sẹ́yìn kọ́, irú orò bẹ́ẹ̀ ò lè pẹ́ parun, kò ní pẹ́ parun ni mo ṣe ń sọ wípé kọ́ńbó ló ní mú, àgbọ̀n ìsàlẹ̀ ló ní họ́wùhọ́wù. Ìgbélárugẹ àṣà Yorùbá ìní tiwa lórí ìkànnì Yèyé Gbàgede àṣà TV. Bàbá ń pé káṣà Yorùbá ó má parun, ọ̀rọ̀ ẹnu lásán kọ́, iṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán, iṣẹ́ takuntakun òun la máa ṣe tàbá ní káṣà wa ó má parun. Gbogbo ìran Yorùbá a ní láti jí gìrì, a ní láti ṣetán láti ṣe iṣẹ́ takuntakun, torí pé àkókò ti tó káàbọ̀ lọ́wọ́ àwọn amúnisìn, káàbọ̀ lọ́wọ́ àwọn agbénipa Fúlàní tí ń gbénipa, káàbọ̀ lọ́wọ́ àwọn Fúlàní tí ń fi rògbòdìyàn, tí fi ń da ayé àgbẹ̀, tí fi ń da ayé wọn bolẹ̀ nílẹ̀ Yorùbá. Àkókò ti tó táwa náà ò bọ́ sínú ayọ̀ ayérayé, ayọ̀ ti ìlú olómìnira ilẹ̀ Yorùbá. Ni mo ṣe ń sọ fún wa pé bá a ṣe ń fọn rere ẹ̀ wípé a ń lọ sí orílẹ̀-èdè Yorùbá, ìyẹn ti Yorùbá nation, ká wá gbáradì, ká jára mọ́ṣẹ́ lórí àṣà tiwantiwa, káwọn àtọ̀húnrìn wá kó má tún jẹ́ pé àwọn ni wọ́n máa wá kọ́ wa láṣà nígbà bá dé Yorùbá nation tán. Ni mo ṣe ń pé ká gbé àṣà wa, ká gbé
lárugẹ. Gbogbo èèyàn tó bá mú ìfàsẹ́yìn tó mú bá wa lórí ọ̀rọ̀ ti Yorùbá nation lójú wọn lẹ́yìn wọn sẹ́ á dé ilẹ̀ ìlérí Yorùbá nation ọ̀hún lágbára lọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀ ìlérí ọ̀hún wọn ò ní sọ lẹ́yìn mi, wọn ò ní sọ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lójú òpó Facebook, YouTube ní Instagram ní gbogbo ẹ̀yin fáǹsì bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn, gbogbo ẹ̀yin fáǹsì yèyé gbàgede àṣà TV, wọn ò ní pìtàn ọ̀rọ̀ Yorùbá nation lẹ́yìn wa, gbogbo wa pátá láàjọ fìfọ̀kànbalẹ̀ ìjẹ̀gbádùn ọ̀hún. Mo ní sísọ èdè abínibí wa ó ṣe pàtàkì o. A ní láti mọ èdè wa sọ nítorí pé nǹkan ìbànújẹ́ ni ó padà jẹ́ bó bá ṣe pé a dé ilẹ̀ ìlérí wa tán tó bá ṣe pé àwọn òyìnbó aláwọ̀ funfun ní padà wá kọ́ wa lédè abínibí bàbá wa. Ẹ wò nǹkan Ọlọ́run má jẹ́ kí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa ni mo ṣe sọ pé ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí wa. Èdè jẹ́ pàtàkì ìdánimọ̀. Èdè tá à ń sọ yìí, èdè Yorùbá, èdè ìran ẹ̀yà tá a bá jẹ́, ó jẹ́ pàtàkì ìdánimọ̀. Èdè Yorùbá ó jẹ́ nǹkan tó ní àpọ́nlé. Fún àpẹẹrẹ, tí èdè Yorùbá bá fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀, ó ní bá ti bá wọn sọ̀rọ̀, ẹ ǹlẹ́ o ìyá mi ẹ̀rí kíní òun ni hẹ́hẹ́hẹ́ lèdè Yorùbá máa ń lò nítorí pé àpọ́nlé inú ẹ̀ pọ̀. Ṣùgbọ́n èdè òyìnbó yóò náà ni kò sí ìwà ìtẹríba nínú tèdè tiwọn, bọ́lọ̀ ti ṣẹ̀dá àwọn yóò ní àfi bà wọ́n jẹ́. Àwọn ẹ̀yà míì náà ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí náà tó jẹ́ pé báwọn bá fẹ́ kí àwọn òbí wọn lè tẹríba, wọn lè dọ̀bálẹ̀, kódà wọ́n tún lè fi ìpá wọ́n sọ̀pá sí ìyá wọn kán fi jí láàárọ̀. Bọ́lọ́run ti ṣẹ̀dá wọn ní o, à lè bá wọn wí. Ṣùgbọ́n èdè Yorùbá, ẹ̀yà Yorùbá ní àpọ́nlé tó pọ̀ jù. Mi ò sì fẹ́ ká fọwọ́ òsì ká fi júwe ilé bàbá wa ni mo fi ní ká tètè ya máa kọ́ àwọn ọmọ wa, ká tètè ya máa kọ́ wọn ní èdè Yorùbá. Ó dùn sọ́pọ̀, ẹ máa sọ sáwọn ògo wẹrẹ wa, ẹ máa kọ́ àwọn ògo wẹrẹ wa. Ǹjẹ́ ẹ mọ̀ yìí pé gbígbọ́ èdè Yorùbá tó jẹ́ èdè tiwantiwa, gbígbọ́ dunjúdunjú ó máa ń ṣàǹfààní fún èdè àkọ́kùntẹni míì. Fún àpẹẹrẹ, kí n gbọ́ èdè Yorùbá dunjúdunjú báyìí nísìnyí. Èdè Yorùbá ni mò ń sọ o, tí mò ń sọ yìí mo gbọ́ dunjúdunjú. Tí mo bá wá lọ sí orílẹ̀-èdè Faransé pé mo fẹ́ lọ rè kọ́ èdè ti Faransé, ṣe mọ̀ wípé yóò rọrùn fún mi. Mo ti mọ̀ pé lédè Yorùbá abọ́ ni wọ́n ń pè ní plate, lédè Yorùbá ìkòkò ni wọ́n ń pè ní pọ́ọ̀tì, lédè Yorùbá ike ni wọ́n ń pè plástíìkì, lédè Yorùbá ìgbálẹ̀ ni ìyẹn ni búrúùmù. Mo tún ti fèdè Yorùbá pé broom. Ìgbéèbó yìí sì ń dùn mí pé ìgbéèbó, ṣùgbọ́n Yorùbá tí mo gbọ́ yìí náà ayọ̀ ọkàn ló jẹ́ fún mi. Ó máa ń dùn mọ́ èmi wípé mo jẹ́ ọmọ Yorùbá àtàtà. Èmi ò mọ̀ tẹlòmíì bẹ́ẹ̀ lómi ò bá sọ pé inú òun máa ń bàjẹ́ tóun bá rántí pé Yorùbá ni mí. Má jẹ́ kí inú ẹ̀ ó bàjẹ́. Ihun tí ó jẹ́ nǹkan tí ó jẹ́ àléébù wa ni ká mú kúrò. Ihun tó jẹ́ nǹkan burúkú nínú àṣà wa ni ká mú kúrò. Ká wá fi èyí tó jẹ́ nǹkan gidi nínú àṣà tiwantiwa ká wá fi gbé Yorùbá lárugẹ, ká fi gbé àṣà Yorùbá lárugẹ kó lè rọrùn fún wa ní orílẹ̀-èdè Yorùbá yẹn, Yorùbá nation tí à ń lọ, tí mo sì mọ̀ wípé kò ní pẹ́ kò ní jìnnà tá a fi débẹ̀. Ẹ wo àwọn ṣáínì ṣinkó wọ́n tún ti ń ṣe nǹkan kan. Èdè Yorùbá tẹ́yìn pè ní fanakula tẹ́ni kí wọ́n má sọ mọ́. Àwọn ṣinkó tí wọ́n ń pákéjì rẹ̀ sínú nǹkan táwọn ọmọ kéékèèké fi ń ṣeré, nǹkan ṣeré ọmọdé, ṣé tọ́ọ̀yì àbí kí ni wọ́n ń pè tọ́ọ̀yì. Èmi náà gbé èbò díẹ̀ o. Tọ́ọ̀yì wọ́n ti pákéjì ẹ̀ sínú tọ́ọ̀yì. Òun ni wọ́n padà máa wá tà fún wa. Ẹni tó bá fẹ́ parọ́ yóò lẹ́lẹ́rìí òun wà lájùlé ọ̀run.
ṣùgbọ́n ẹlẹ́rìí mi ò sí lájúlé ọ̀run ń bẹ ń tòsí mo fẹ́ fi fọ́nrán kan hàn wá níbi tí àwọn China tí wọ́n ti ṣe àrọ́dàrọ́dà èdè Yorùbá àwọn orin táwọn ìyá àgbà máa ń kọ fún wa nígbà wà kékeré orin ìṣítí tí wọ́n pè bàtà mi á dún kókó ka ìtàn àwọn tó jẹ́ olùkọ́ nígbà náà wọ́n máa ń kọ fún wa bí mo bá kàwé mi bàtà mi á dún kókó ka iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ṣẹ́ ìgbàgbé irú àwọn orin wọn tí mú wa jẹ́ ọmọlúàbí tí mú wa rántí ibi a ti wá wípé ṣé àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ǹjẹ́ yìí mọ̀ wípé àwọn òyìnbó ṣáínì wọ́n ti lọ pákéjì ẹ̀ wọ́n wá kó sínú tọ́yì tí àwọn ọmọ wẹ́wẹ́ fi ń ṣeré wọ́n máa wá padà wá tà fún wa ní owó gegere òtítọ́ ti dọ́jà òkúta ọ̀wọ́n gógó là ń kówó rèké ẹ ti bá fi fọ́nrán hàn yín ẹ rí i pé n tí mò ń sọ òdodo ọ̀rọ̀ ni ẹ jẹ́ á sọ èdè abínibí wa ẹ jẹ́ á fi kọ́ àwọn ọmọ wa ẹ yé pé ń fànákúlà mò ń bọ̀. wọ́n gba diamond wa ní raw wọ́n lọ tún dá wọ́n wá tà fún wa lóye iyebíye wọ́n tún ti gbé àràbíyìn wa o iyán tí à ń gúnnú odó nígbà kan àwọn Japanese wọ́n gbà wọ́n ṣe ẹ̀rọ tí a fi ń gúnyán fún wa wọ́n tún tà fún àwọn tí kì í jẹyán ẹ wá wo àrà tuntun táwọn Chinese wá gbé dé nísìn ẹ wo ohun tí mo gbé síwájú yìí ohun ìṣeré àwọn ọmọdé ni nítorí pé ẹni kọ́ máa sọ vernacular in this house wọ́n dẹ̀ kúkú mọ̀ pé nǹkan Yorùbá máa ń jọ wá lójú wọ́n wá lọ gbé èdè Yorùbá wọ́n gbé wọnú toy wọ́n gbé wọnú ìṣeré ọmọdé ẹ gbọ́ àwọn orin tí àwọn ìyá àgbà máa kọ fáwọn ọmọ ńlé tí a máa sọ pé mọ́mí ẹ má fi vernacular dààmú àwọn ọmọ ẹ gbọ́ o. ọ̀fẹ́ làwọn màmá àgbà ń kọrin fún wa nínú ilé ṣùgbọ́n wọ́n ti wá pákéjì àwọn Chinese ti pákéjì nísìn owó iyebíye la fi ń ra ẹtúgbọ́ mi. ẹtúgbọ́ o. ó ṣe ní láàánú pé àwọn ọmọ wa tó ń wá láti ilẹ̀ aláwọ̀ dúdú ilẹ̀ Nàìjíríà láàrin Yorùbá wọ́n ń wá sí Amẹ́ríkà wọn gbédè Yorùbá rárá àwọn ni wọ́n máa wá fi kíní wọ́n máa fi tọ́ ìpàdé níbí báyìí owó iyebíye náà máa san láti kọ́ ẹ̀kọ́ àwọn camp kan wà tó ń kọ́ àwọn ọmọ lédè Yorùbá wákàtí kan ní camp yẹn owó iyebíye làwọn èèyàn ń san èyí tí wọ́n bá kọ́ ní ọ̀fẹ́ ẹja jí aláwọ̀ dúdú Yorùbá káàárọ̀ oòjíire ẹja jí èdè wa ṣe iyebíye o ẹ má jà sọnù bá a bá sì sọnù òyìnbó àgbà wọn á pákéjì wọn á tuntun tà fún wa. I'm calling us Yorubas to wake up. The language Yoruba is very, very important. It's our native language. I have nothing against you learning English. Learn English, but let Yoruba, your native language, be important. They took our gold, refined our gold, returned it to us, and we bought the gold in form of wedding rings. They took our diamond, refined it. Now they've taken our language. Now listen very well. They've taken our language. They're going to refine it. 64 universities in America learn Yoruba. Unfortunately, not even at the school cert level, it's been banned. The three languages in Nigeria, which is called the Nigerian lingua franca, the English, the Yoruba, Hausa, and Igbo. When I was in the secondary school, it was compulsory. You have to take one of these subjects compulsory. But now they've scrapped it off. The Brazilians are asking you, come and teach us Yoruba. Ministry of Education, Federal Ministry of Education, under a special pact with the Brazilian government, they are sending people to come and teach people Yoruba in Brazil. Whereas we don't recognize it as an important language in our country. Listen carefully as I display this. You don't want your grandma to teach your children Yoruba. Now the Chinese have packaged Yoruba into a toy. This will attract you because unfortunately that is the type of mentality you carry. Listen.
get it straight. I don't want to be sarcastic about it. I just want us to wake up. Let us appreciate the values of our culture. Anyone who took your culture away is going to, what they are going to do, they want to recolonize you if you don't know anything about it. They took our coffee, they took our akam, gave us our coffee. They took our akra, they gave us cookies. They took our agbada, they gave us suit. Now they're taking our language now. They gave us their own language. They're now saying, okay, you want your language back? Or package it in something like this. The question is, what are Nigerian scientists doing? We have a lot of universities in Nigeria. We cannot produce it. The Chinese have to produce this for us. It's a shame. Let us wake up. Àṣà wa ṣe kókó ni mò ń sọ, àní èdè wa. Èdè abínibí wa ṣe pàtàkì. Ẹ jẹ́ á máa sọ. Ẹ jẹ́ á máa fi kọ́ àwọn ògo wẹrẹ wa. Àwọn ọmọdé wẹ́wẹ́ wa ni mò ń sọ. Àwọn ọmọdé wa ni mò ń wí o. Ẹ jẹ́ á máa fi kọ́ wọn. Torí pé kíni orò tá ń ṣe tá ń lé ọmọdé sẹ́yìn díẹ̀ irú orò bẹ́ẹ̀ ò ní pẹ́ parun. Àṣà àti èdè sísọ òun nu. Àṣà oúnjẹ ńkọ́. Yorùbá ní oríṣiríṣi oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ tí ń ṣara lóore ni Yorùbá ní. Bẹ́ẹ̀ ni ẹnìkan tí ẹ sọ pé ọbẹ̀ mélòó ni Yorùbá ní? Mo wá rẹ́rìn. Tó o bá mọ̀ ló mọ̀. Yorùbá ní oúnjẹ a sì ní ọbẹ̀. Bóyá àwa tá a gbé nígboro, bóyá àwa tá a gbé lÉkòó, a lè má mọ̀. Ṣùgbọ́n irú àwa ọmọ oko, ẹ mọ̀ pé èyí àṣà ọmọ oko Èrúwà ni mí. Èmi ìṣàrà gbòòrò. Abúlé mo ti wá, oko yányán. Ọmọ oko Èrúwà ni mí. Iyán ló ń jẹ. Ọkà lóògùn. Àìrí ara là ń jẹ̀kọ. Kẹ́nu má dilẹ̀ ní ti gúgúrú. Bí wọ́n ṣe fi kọ́ wa kékeré nù. Iyán oúnjẹ tí Yorùbá ń jẹ ni. Àmàlà, ẹ̀bà. Ẹ̀bà ló ń jẹ Ẹ̀gbá. Láfún oúnjẹ Ẹ̀gbá náà ni. Ẹ̀gbá náà ń jẹ̀bà. Ẹ̀bà àti èbìrìpò ló ń jẹ Ìjẹ̀bú. Ebi Yorùbá ni àwọn tí mò ń sọ yìí náà. Ìlú kọ̀ọ̀kan ló lóúnjẹ tiwọn. Àmàlà funfun bí wọ́n ṣe ń jẹ l'Ẹ̀gbá làwa náà ń jẹ l'Èrúwà. Ọbẹ̀ óyọ́, wọ́n ń pè léyọ́, wọ́n ń pè léwédú. Ọbẹ̀ gidi mà lọ́bẹ̀ yìí tó tún ń ṣe àǹfààní fáwọn aláboyún wa. Ṣé n tún mú yín wá lóní bẹ́lẹ̀ ń já lónìí ni. Àní àwọn ọbẹ̀ wa kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ó ń ṣe ìwòsàn. Báláboyún bá ti ń súnmọ́ àsìkò àti bí tí aláboyún ti ń moṣù tí ò mọjọ́ mọ́, ẹ máa ṣe ewédú fún kó máa gbému lásán. Wẹ́rẹ́ là á gbọ́. Àwọn oúnjẹ wa tó ń ṣe ìwòsàn pọ̀. Búrí ọlọ́bọ̀rọ̀ ńkọ́. Bá a sì fẹ̀gúsí sí náà kò léèwọ̀. Ọbẹ̀ àwọn ará Ẹ̀gbá nù. Oúnjẹ pọ̀ nílẹ̀ Yorùbá. Eléyìí tí Yorùbá ń jẹ. Ó bá ojú ọmọ Yorùbá, àwọn àmàlà èmi máa jẹ. Èso ọmọ Yorùbá àtàtà. A lè dá ẹ̀yà mọ̀ nípa irú oúnjẹ tí wọ́n ń jẹ. Bẹ́ẹ̀ ni. N ta fi lè dá ọmọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní èdè ẹnu rẹ. Oúnjẹ tó ń jẹ, irú aṣọ, irú ìmúra tó ń mú. Àwọn àṣà àti bí a ṣe ń ṣe àṣà àti ìṣe wa ló máa fi júwe wa, ló máa sọ irú èèyàn tàbí ẹ̀yà tá a ti wá. Ẹ̀kọ́ Yorùbá ń jẹ̀kọ àti mọ́ínmọ́ín, à ń jẹ̀kọ àtàkàrà. Ó fẹ́ẹ̀ lè má sí ìlú tí kì í jẹ̀kọ. Ṣé ìlú kan wà tí ò sẹ́kọ ń bẹ̀? Ó fẹ́ẹ̀ lè má sí. Ọbẹ̀ ẹ̀fọ́ rírò ńkọ́. Ìyẹn ti ẹ̀pọ̀ rẹpẹtẹ. Ẹ̀fọ́ ẹlẹ́gùúsí. Ilá, mo ti dáko ewédú lẹ́ẹ̀kan. Ilá sálà ń jẹ l'Èrúwà. Ọbẹ̀ yọ̀ ni yóò máa yọ gbọ̀lọ̀lọ̀lọ̀. Wọ́n tún ń pe kinní kan ní mọ́rọ́gbọ̀. Àwọn míì máa ń pè ní ẹ̀kù. Àwọn oúnjẹ tó jẹ́ pé ó ń ṣara lóore, àwọn ọbẹ̀ tó jẹ́ pé tó bá jẹ tán báyìí o nílò láti lo oògùn. Yorùbá ní máa ń sọ pé ká jẹ oúnjẹ wa bí ẹni jẹ oògùn. Òwe Yorùbá ní ká má bàa jẹ oògùn bí ẹni jẹun.
tá a bá jẹ oúnjẹ wa bí ẹni jẹ oògùn àní máa jẹ oògùn bí ẹni ń jẹun tá a bá jẹ oúnjẹ Yorùbá tó ṣara lóore lẹ́yìn mọ́rọ́gbọ̀ yìí nǹkan lápàǹtòkí ọbẹ̀ lápàǹtòkí ń bẹ ìṣápá ńkọ́ ẹ ti gbàgbé ìṣápá wọn ló toro mọ́yán ọbẹ̀ ìṣápá náà wà ẹ̀fọ́ ṣọkọ ńkọ́ wọ́n ń pè kan ní ṣadé ìṣakọ ṣọkọ àbáláyé wà ṣọkọ tàwọn àgíríkì náà wà ṣe mọ̀ pé ṣọkọ kan wà tí ó pupa yóò pọ́n lórí tẹ́ bá dà á lé náà báyìí yóò wá dàbí pé oògùn ẹ̀jẹ̀ yóò pọ́n omi ó dàbí oyè ẹ̀jẹ̀ mọ̀ pé gbogbo kinní òun ní sara lóore ǹjẹ́ ẹ ti gbọ́ pé a gbọ́dọ̀ bó ẹ̀fọ́ wa ká tó jẹ mọ́ ká má bàa wá mú gbogbo n tí ń sara lóore ń bẹ̀ ká má bọ́ dànù ẹ̀yin ẹ kàn fomi gbóná lásán omi tó lọ́wọ́rọ́ ẹ kàn fi ṣàn án ká lè ṣan kòkòrò ká lè ṣan iyẹ̀pẹ̀ dànù ń bẹ̀ ni o kì í ṣe pé ká kó ẹ̀fọ́ lórí iná ká wá yí iná sí ó máa jò lálálá ká kọ́kọ́ bọ gbogbo Yorùbá ní oúnjẹ tí ń sara lóore àwọn ẹ̀fọ́ kan wà tẹ̀tẹ̀ òpòpò ńkọ́ tẹ̀tẹ̀ àbáláyé ńkọ́ olówó ń jẹja elégédé ń bẹ wọ̀rọ̀wọ̀ ń bẹ amúnútutù ńkọ́ ẹni ní Yorùbá ò lọ́bẹ̀ kó máa gbọ́ mi amúnútutù ń bẹ tó jẹ́ pé ìyá mi kárí láyé ọ̀mùnú ewé kókò wọ́n ń sè é nílùú òkè òun náà fi tó àwa ìdàgbà wọ́n ó sè é tí wọ́n fi ẹ̀gúsí sí ọ̀mùnú ni o tó wà lórí ewé kókò wọ́n ń sè é lọ́bẹ̀ jẹ ara àwọn oúnjẹ Yorùbá tí ń sara lóore nu tá ń pè Yorùbá ò lóúnjẹ a lóúnjẹ lára oúnjẹ wa náà ni kókò tẹ́yìn olóyìnbó ń pè ní kókó yáàmù ṣé yáàmù ni àbí yáàmù èmi ò gbé èbú ẹ̀yin ẹ máa sọ yún láàrin ara yín ara àwọn oúnjẹ wa ni àsáró ńkọ́ àwọn àsáró elédè tó pupa yẹ́rìyẹ́rì wọ́n wá da àwọn ẹja pàlàmù ẹja àgbódò ohun tí wọ́n bá dà sí tán ẹnjìníà ń pọnú lá pé ìwọ obìnrin yìí oúnjẹ Yorùbá pọ̀ oúnjẹ wa aṣọ wíwọ̀ wa èdè wa láàfi dá wa mọ̀ ìran tí a ti wá àti ẹ̀yà eléyìí tí a ti wá a ní àṣà oúnjẹ jíjẹ àti ọtí Yorùbá máa mu tí ó ta níta ló ṣe hà Yorùbá máa mu tí ọtí kàńkọ́ ọtí àgàdàgídí ọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ àwọn ọtí nù táwọn bàbá ńlá wa láyé àtijọ́ tí wọ́n fi ń ṣara lóore wọ́n bá lọ sí oko tí wọ́n ṣiṣẹ́ oko wọn tán tí wọ́n padà délé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tí wọ́n jẹun tán wá bọ́ sábẹ́ àti bàbá ní lójú àbà wọ́n á bọ́ sí abẹ́ àti bàbá ń bẹ̀ àwọn bàbá wa wà nà fẹ́lẹ́fẹ́lẹ́ sórí àgbàntara pẹ̀lú àwọn ẹran ọ̀gbẹ́ tí wọ́n ti yan tó ti gbẹ wọ́n á máa fi àwọn ẹran ọ̀gbẹ́ yìí wọ́n á máa fi mu àwọn kinní táwọn wí yìí bó bá jọ́ tíkà ni bó sì jẹ́ ṣẹ̀kẹ̀tẹ̀ náà ni àwọn bàbá wa gbádùn igbó labí làwọn ọmọ ọ̀sìn àwọn ọmọ science students ẹ̀yin náà ṣámọ̀ wọ́n ó pò kẹ́míkà pọ̀ ṣó jọra wọn ṣá kò jọra wọn o ìgbádùn tí àwọn bàbá ńlá wa ń gbà níjọ́ wọn àná kò jọra wọn rárá kò ṣeé fi wéra wọn pẹ̀lú tàwọn ọmọ ọ̀sìn ẹmu ń bẹ ògùrọ̀ ń bẹ àwọn ọ̀ràn kan yìí mẹ́mú àwọn ọ̀ràn kan yìí mọ̀gùrọ̀ méjèèjì ebára ọ̀pẹ la ti ń gbà á ṣe mọ̀ pé ògógóró òbílẹ̀ ń bẹ ara ọ̀pẹ náà la ti ń gbà á ẹ wò ó Yorùbá láṣà tó gba ìgbà mo tún fẹ́ rọ̀ wá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n ẹ máa lọ bá wa buwọ́lù lórí YouTube ẹ bá wa wò ó ẹ bá wa comment a ti rí àwọn èrò yín tẹ́ ẹ fi síbẹ̀ ń tẹ́ ẹ ní ká ṣe ńlá ṣe torí ìgbádùn yín òun ni ló jẹ àwa lógún ẹ bá wa buwọ́lù ẹ ra aago kan bẹ̀ èyí tí òyìnbó ń pè ní bẹ́ẹ̀lì ẹ̀yẹ buwọ́lù yóò gbé họ́ọ̀lù jáde ẹ̀tẹ́ gbogbo bàbá bá ti ń ṣètò náà lẹ́ẹ̀ máa rí àwọn ètò wa ẹ láìkí ẹ comment ẹ buwọ́lù ẹ bá dórí Facebook ńkọ́
gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ ni ẹ lọ wò ń bẹ́ẹ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 òun ni gbogbo ìkànnì yìí pátápátá náà lẹ́ẹ̀tì máa wo gbogbo ohun tó ń jáde iléeṣẹ́ tẹlifíṣàn bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn. Èmi Yèyé Àṣà ẹ lọ sí Yèyé gbàgede àṣà lórí YouTube ni o, ẹ bá mi láìkí ẹ bá ń buwọ́lù ẹ kọ́mẹ́ǹtì síbẹ̀ torí pé ìgbádùn yín ló jẹ mí lógún. Yèyé gbàgede àṣà TV lórí YouTube ni ẹ máa lọ bá ń wò ó, ẹ pín ká, ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi ẹ jẹ́ ọmọ ohun tá à ń wí. Ẹ jẹ́ tí wàá gbé yín lọ sórí ẹ̀sìn àbáláyé wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn kan máa ń tanra wọn jẹ, wọ́n á máa bu ẹnu àtẹ́lu ẹ̀sìn abínibí wa. Wọ́n ò lẹ́sìn wo kí ló dé tá a fi pè ní àbáláyé. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àlejò wa wá bí mo ṣe sọ, mo sọ fún yín nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí pé abala oríṣiríṣi ó pọ̀ lórí ètò yìí. Eléyìí tá kọ́kọ́ ń ṣe yìí ìfáàrà ni, ẹ gbádùn ẹ̀ jù báyìí lọ tó bá yá. Abala ibi táwọn babaláwo ti máa wá, abala ìbílẹ̀ ni mi ń bẹ lórí ètò yìí. Abala ibi táwọn lọ́balọ́ba ìjòyè pàtàkì baálẹ̀ tí wọ́n ti máa wá sọ̀rọ̀ ń bẹ lórí ètò yìí. Ẹyẹ jẹ́ abu ẹnu àtẹ́lu ẹ̀sìn àbáláyé wa. Kí ni jẹ́ ẹ̀sìn àbáláyé ṣe bí nítorí pé àbáláyé ni wọ́n ní láti bí 400 ọdún 400 years tí Ifá, Ògún, Ṣàngó, Ọbàtálá tí wọ́n ti ń ṣẹ̀mí lókè èèpẹ̀ náà làwọn ẹ̀sìn tó kù tó dé. Ẹ má jẹ́ apàkanrun fún kan. Mo ti ẹ̀ gbọ́ ẹnìkan gbọ́ fún mi ni ẹ mọ̀ pé ìwé mi ò tó nǹkan. Mo lè mi èṣe ṣe ìbò. Wọ́n sọ fún mi pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà tá à ń sọ pé tá a láwà ìyábúlé mú ọlẹ́rú wa yìí náà wọ́n ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta lòfin orílẹ̀‐èdè wa fàyè gbà. Irú adé ta fẹ́ pàkanrun fún kan. Ṣé lè tó dé gbẹ̀yìn ni kó wá pa èyí tí ó bá láyé kó ní kálukú ṣèyí tó bá wù ú. Ẹ jẹ́ àṣeyìí tí ẹlẹ́dàá wa bá yàn. Ẹ má jẹ́ abẹnu àtẹ́lu ẹ̀sìn abínibí wa, ẹ má jẹ́ apẹnu àgbárùn, ẹ má jẹ́ apé ará àjọhùn ògbọ́n. Mo ní ẹni bá ti sọ pé ará àjọhùn ògbọ́n ó ń tọ̀hún ti bú bàbá rẹ̀ mọ́. Yóò yà yín lẹ́nu wípé ẹ̀sìn tá à ń kọ̀ sílẹ̀ tá a láṣẹ yìí àwọn olórí ẹ̀sìn míì ìní fẹ́ dárúkọ àwọn olórí ìjọ míì wọn ò tún wá sáré báwọn babaláwo ẹ bá ń dọ́gbọ́n sí ẹ bá ń ṣàwọ́rò ìyìn fi tàbùkù wọn tá a mọ̀ tá a rí tó dá wa lójú là ń sọ. Kí ló wá dé tá a máa gbé kọ̀rọ̀ tá a máa lọ sábà wọn a máa lọ sádi wọn ní kọ̀rọ̀ a máa wá bu ẹnu àtẹ́ lù wọ́n ní gbangba. Ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa. Tẹnitẹni tàkísà ń ta àtàn. Ǹjẹ́ ẹ sì mọ̀ pé onígbá ní òpè bẹ́ẹ̀ lákùúfọ́. Bó ní bàbá tí onígbá bá ti gbé pe igbá rẹ̀ ní àǹkàrà ọmọ ádámù àbá fi kódọ̀tì of course. Mo ti ń ṣe èbó èmi náà ti ń gbé èbó díẹ̀díẹ̀ o ẹnjìníà ní kọ́ mi léèbó. Tí onígbá bá ti pe igbá rẹ̀ ní àkúfọ́ ó pe nípa àǹkàrà ọmọ ádámù àti bá fi kódọ̀tì ní ká tó mọ̀. Ẹ má jẹ́ àfọwọ́rọ́ àṣà wa tì sẹ́yìn pàápàá jùlọ ní orílẹ̀-èdè Yorùbá tí à ń lọ yìí. Yorùbá nation tá à ń lọ yìí ẹ jẹ́ ká wọnú ẹ̀ lóníràbájì gan lónírẹ̀gẹ̀dẹ̀ fín pẹ̀lú àṣà àdáyébá wa àṣà abínibí wa àtàwọn ẹ̀sìn ìbílẹ̀ wa. Yorùbá jogún nǹkan tó dáa jogún nǹkan pàtàkì lọ́wọ́ àwọn baba ńlá wa. Ẹ jẹ́ ń sin yín gbẹ́rẹ́ ìpàkọ́. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àwọn èèbó aláwọ̀ funfun wọ́n ti wá ń kọ́fá wọ́n ti ń di babaláwo. Ẹni bá fẹ́ parọ́ ní òlẹ́lẹ́rìí òun wà lọ́rùn. Ẹ mọ̀ pé tá a bá sọ lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ lórí ìkànnì Yèyé gbàgede àṣà TV ẹ mọ̀ pé òótọ́ ni alẹ́rìí fún a sì fẹ́ rí ọ̀hún á fi dá yín lójú. Àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ń gbé fá lọ wọ́n fi lọ ń tún lù wọ́n ṣe wọ́n ń wá sórílẹ̀-èdè wa wọ́n wá ń kọ́fá wọ́n ti ẹ̀pọ̀ lọ jàrá ní fásitì wa. Tí n bá fẹ́ lọ sórí ti elédè bóyá kí n tó mú ti elédè ń wá kí n kọ́kọ́ mú ti òyìnbó tí ń ṣe babaláwo tó sì jẹ́ pé gbogbo àwọn òyìnbó ẹgbẹ́ ló tún kọ́ ni gbogbo wọn ń tẹríba sábẹ́ àdúrà náà. Injú náà injú ṣe ẹ jẹ́ ń lo
slang wọn ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ pé ó ń júṣe fáwọn òyìnbó tí wọ́n ń gba góòlù ọwọ́ wa wọ́n wá ń gbé pàǹdà lé wa lọ́wọ́ àsìkò tó gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí á ti sùn ẹ jẹ́ á jí lójú oorun wa mò ń bọ̀ nígbà bá wo fọ́nrán tòyìnbó onífàyè á mọ̀ bí á mọ̀ ohun mò ń sọ á mọ̀ bí à ń lọ àwa gan pàápàá á mọ̀ odó èyí tá a fẹ́ dọ̀rùn lásì mò ń bọ̀. ọjọ́ wo ní ṣe ìgbà ní ìbá ọkọ̀ ọjọ́ wo ní ṣe ìgbà ní ìbá ọkọ̀ ọjọ́ wo ní ṣe ìgbà ní ìbá ọkọ̀ ọjọ́ wo ní ṣe Olódùmarè ìbà ìbà kọ́dá ìbà ṣẹ̀dá ìbà ọlọ́jọ́ òní ìbà ìyá mi ìbà bàbá mi ìbà ọ̀gá mi ànífẹ́rẹ́ ìbà gbogbo babaláwo tó kọ́ ní nípa ìyá mi alẹ́ àní ọjẹ́ fúnkẹ́ ìbà yín o ìbà àwọn olóòṣà tó kọ́ mi lóòṣà ìbà pàǹpá sì gidi adásọ́mọ́ mi rò àfi bí mo bá dáṣe kóró mọ́sà ìbà ìfáǹbà láyé ẹ̀bọ̀rà ń bá lọ́rùn wéré ń géde ara kan ọba òrìṣà ìyá bá ní ṣe bàbá bá ní ṣe òní bá ní ṣe àṣì ní o àṣì gbà olùọgbà olùọgbà ọdún owó ọdún ọlá ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ilé gbogbo là ń ṣe o a níbi eléṣẹ àṣemọ́ o a níbi eléṣẹ àṣemọ́ o lójú aráyé àṣeyíwà kò ní tú o lójú aráyé àṣeyíwà kò ní tú ikú ò ní pa wá ní abara lọ́wọ́ Elédùmarè ní abara lọ́wọ́ ọmọ ìyá mi òṣùwọ̀n gàjẹ ọba lóàyè onímọ̀wó àdó àìsàn burúkú onídìí ọ̀dọ̀ wa o àìsàn burúkú onídìí ọ̀dọ̀ wa o àìsàn burúkú àrùn burúkú onídìí ọ̀dọ̀ wa o àdúrà wa ọgbà ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ilé àdúrà wa ọgbà kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ fi èdè nù òmìnira dákun dábọ̀ kẹ́ ẹ fi èdè kùn ifá kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ fi èdè gbogbo ara kẹ́ wá bá mi ṣe ìfá ní ìníṣà ìpínso yọ̀ọ̀sá yọ̀ọ̀jẹ́ lèmi fi ebi ọwọ́ adúpá fún ìdìjà kìnìyàn níjọ́ sàlẹ̀mọ́ fún ọba aláfin Ọ̀yọ́ ẹ̀bùn wọn ni ọba ṣe ìsàmọ́ jẹ́ o gbogbo ìsìlè àìsàmọ́ jẹ́ o gbogbo ìsìlè bóbì jẹ́ o adẹ́sẹ̀ o ewé o gbogbo jẹ́ o adẹ́sẹ̀ ewé o bàtà jẹ́ o adẹ́sẹ̀ o ewé o bàtà jẹ́ o adẹ́sẹ̀ ewé o ọtí mú o adẹ́sẹ̀ o ewé o ọtí mú o adẹ́sẹ̀ ewé o omi mú o adẹ́sẹ̀ o ewé o. Abẹ́ẹ̀ rí nǹkan bí ẹni bá ń parọ́ ní òlẹ̀ lẹ́rìí òun wà lọ́rùn ẹ dákun tá ò bá gbé nǹkan wa lárugẹ tá ń fẹ́ bá wa gbé lárugẹ tá a bá gbé nǹkan wa lárugẹ kò sẹ́ni tí ó bá wa gbé lárugẹ àfi kẹ́lẹ́rù gbé níbi tó ti wúwo bẹ́lẹ́rù bá gbé níbi tó ti wúwo wọ́n á bá gbé onígbá bá ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n bá pè é ẹ sì má gbàgbé o àwọn òyìnbó tẹ̀ ń wò yìí wọ́n ti wọnú wa tán ntẹ́mi fi ń ké tantan ni pé káṣà Yorùbá ó má parẹ́ ni pé à ń lọ sí orílẹ̀-èdè olómìnira Yorùbá nation tí mo sì gbàgbọ́ tí mo ń gba aládùúrà ní gbójoojúmọ́ wípé kò ní pẹ́ dé àwọnú ẹ̀ tán kò ní pẹ́ dé o láìpẹ́ láì jìnnà láwọnú orílẹ̀-èdè olómìnira Yorùbá nation yóò tẹ̀ wá lọ́wọ́ yóò jáde mọ́nú fún wa á gbádùn á tún gbádùn bí ìgbàwó lọ kódà á gbádùn ju ti gbàwó lọ́wọ́ lọ ní tí mo fi ń fọn rere ẹ̀ ní pé tẹ́rù fi ń bà mí ni wípé ó má wàá jẹ́ pé á tún wá padà bọ́ sóko ẹrú àwọn òyìnbó lẹ́lẹ́ẹ̀kejì nígbọ̀n bá ti gba gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa lọ tán kó má jáwọn ni ó máa wá kọ́ wa lédè wa o kó má jáwọn ni ó máa padà wá máa kọ́ wa láṣà wa ni mo ṣe gbérú ètò yìí kalẹ̀ ẹ dákun ẹ máa lọ wo tẹlifíṣàn YouTube mi Yèyé Gbàgede Àṣà TV ẹ máa bá ń wò ó ẹ buwọ́lù ẹ kọ́mẹ́ǹtì síbẹ̀ ẹ sọ̀bscribe
ẹ subscribe ni ẹ bá ń gbà bẹ́ẹ̀ ní ègbé èbó ẹ bá mi subscribe síbẹ̀ ẹ buwọ́lù ẹ máa wò ó kádìjọ gbé àṣà wa lárugẹ torí pé orò tá à ń ṣe tá à ń lé àwọn ọmọdé sẹ́yìn irú orò bẹ́ẹ̀ ò ní pẹ́ parun mo ṣe ní ká máa sọ èdè abínibí wa bó bá ṣe é ṣe gan ẹ jẹ́ à sọ ká sọ wọn ṣe èdè àdúgbò ní kí n pè é dialect bó bá jọmọ Ẹ̀gbá rán Ẹ̀gbá kó fèdè Ẹ̀gbá kó fi báwọn ọmọ rẹ sọ̀rọ̀ bó bá jọmọ Ìjẹ̀bú sọ Ìjẹ̀bú dialect sọ èdè àdúgbò rẹ sọ sáwọn irú èmi mo ṣe wà mo gbọ́ Bàràpá fẹ́ dákú ó sì máa ń dùn mọ́ mi gan ó máa ń dùn mọ́ mi gẹ́gẹ́gẹ́ ní ẹnìkan kọ́mẹ̀ntì inú mi sì dùn wọ́n ní mo ń gbóòórùn Ìbàràpá wọ́n láwọn ń gbóòórùn Ìbàràpá nínú èdè mi kò lè má rí bẹ́ẹ̀ ńgbà wọn kí n lè fọwọ́ òsì ju ilé bàbá mi èdè àdúgbò wa tó jẹ́ dialect wa ẹ jẹ́ a máa bá àwọn ọmọ wa sọ eléyìí tí ẹ máa ń ṣèrànlọ́wọ́ tá a bá wà níbì kan tá a bá wà níbì kan tá a fẹ́ kí àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n lérò báwọn gbọ́ Yorùbá tí wọn kì í ṣe ẹ̀yà Yorùbá tá a wà láàrin wọn tá a wá fẹ́ bá àwọn ọmọ wa sọ̀rọ̀ tí a sì fẹ́ kí àwa náà mọ̀ pé wọ́n gbọ́ Yorùbá a sì fẹ́ kí wọ́n gbọ́ ohun tá à ń sọ bá a bá fi Ìjẹ̀bú sọ̀rọ̀ tá a sọ ojúlówó Ìjẹ̀bú pọ́nbélé wọ́n lè má gbọ́ tá a bá sọ ojúlówó Ẹ̀gbá pọ́nbélé èdè Ẹ̀gbá wọ́n lè má gbọ́ èmi tí mo sọ̀rọ̀ tí bá sọ Ìbàràpá kan àwọn míì tó wà ńbẹ̀ tí wọ́n kì í ṣe Yorùbá tó jẹ́ wọn ń ṣe Yorùbá wọ́n kàn lérò pé àwọn gbọ́ Yorùbá wọ́n kàn gbọ́ Yorùbá díẹ̀ wọ́n lè má gbọ́ bí Èkìtì bá sọ dálẹ̀ tiẹ̀ ẹlòmíì tí kì í ṣe ọmọ Yorùbá ó lè má gbọ́ bí Kálẹ̀ bá sọ tiẹ̀ wọ́n lè má gbọ́ ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ tí àwọn ọmọ wa bá ti gbọ́ dáadáa a lè fi yọra wá nú ewu gbogbo ọ̀rọ̀ kọ́ ni Yorùbá ń sọ ni mò ń wí gbogbo ẹ̀kọ́ la máa ń fẹnu sọ tá a bá dẹ̀ fẹnu sọ náà a tún lè pa á lẹ́nà a lè fèdè àdúgbò wa sọ tó jẹ́ dialect wa ká fi bá àwọn ọmọ wa sọ̀rọ̀ tí ẹlòmíì tó gbọ́ Yorùbá tí ò gbédè àdúgbò wa tí ò fi ní gbọ́ ohun tá à ń wí ẹ̀rí gbọ́gbọ́n tún da lórí ètò lónìí òwe ń bẹ bí ìṣe mi mo kówe wá lóní ràbájì gan àròkò ń bẹ lóní rẹ̀gẹ̀dẹ̀ fín àmọ́ mo wá fẹ́ rọ gbogbo wa pé lórí ètò yìí gẹ́gẹ́ bí n tẹ́ fi ránṣẹ́ ṣọwọ́ lórí kọ́mẹ̀ntì yín àríyàká ìgbádùn yín jẹ wá lógún púpọ̀ púpọ̀ a fẹ́ ẹ̀bùn lórí ètò yìí a fẹ́ onígbọ̀wọ́ lórí ètò yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fún wa lẹ́bùn mo mú ṣe àmúrelé wá lónìí bá a bá rẹ́ni gbẹ́bùn ńlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní fún àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa á máa fún wọn lẹ́bùn á máa fẹ̀bùn tọrẹ lórí ètò yìí ni á máa fún wọn lẹ́bùn ẹ̀bùn kóríyá ni wọ́n lẹ́bùn kíni ẹ̀bùn kóríyá ni á máa fún wọn lẹ́bùn kóríyá lórí ètò yìí ẹ lè gbé polówó ọjà yín wá sílé iṣẹ́ bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kò yọ yèyé gbàgede àṣà TV náà sílẹ̀ o kò yọ sílẹ̀ ẹ lè gbé polówó ọjà yín wá ẹ lè pè mí fún polówó ọjà yín sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0803 972 2703 0803 972 2703 tàbí 0813 735 6182 0813 735 6182 ìní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gẹ́gẹ́gẹ́gẹ́ èdè Ìbàràpá mo sọ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan tẹ́ fi kàn sí mi fún ẹ̀bùn lórí ètò yìí àti fún ìpolówó ọjà yín lórí ètò yìí ẹ má gbàgbé ẹ máa lọ bá mi wo ìkànnì yèyé gbàgede àṣà tẹlifíṣàn yèyé gbàgede àṣà á kọ́ pọ̀ bá a ṣe ń kọ bàbá gbàgede àṣà pọ̀ ni o ẹ kọ yèyé gbàgede àṣà ẹ kọ́ pọ̀ ẹ fààyè díẹ̀ sílẹ̀ ẹ wá kọ àṣà ẹ fààyè díẹ̀ sílẹ̀ ẹ kọ TV bẹ́ẹ̀ ṣe bá mi pàdé nu lórí YouTube yèyé gbàgede àṣà tẹlifíṣàn ẹ kọ bẹ́ẹ̀
ẹ wo ìbéèrè wà lónìí àmọ́ ìbéèrè òun ẹnjìníà ní kí n fi ìbéèrè òun ṣe ọwọ́ parí ẹ jẹ́ n fi ṣe ọwọ́ parí bóyá kí n kọ́kọ́ mú òwe wá lówe là ń lùlù àgídìgbo ọlọ́gbọ́n ní jó ọ̀mọ̀ràn ní mọ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ báyìí lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe láfi wálẹ̀ Yorùbá àwọn àgbà nílẹ̀ Yorùbá wọn fi gbogbo ẹnu sọ̀rọ̀ wọ́n lè fòwe sọ̀rọ̀ wọ́n lè fojú sọ̀rọ̀ kí wọ́n wọ̀ báyìí wọ́n lè fara sọ̀rọ̀ òwe wà bá ṣe ń faroko sọ̀rọ̀ bẹ́ẹ̀ là ń fòwe sọ̀rọ̀ òwe eléyìí sọ wípé ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní ìparí ẹ̀ nìyẹn o ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní àwa tá wà lórílẹ̀‐èdè Nàìjíríà à ń gbowó gbọ́múlé láǹtà tá a fi ń ṣiṣẹ́ yóò ti yé wa ohun tí mo sọ ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní ẹ̀yin náà mọ̀ pé ẹ bá fẹ́ gba gbọ́múlé láǹtà wọn ò ní ẹ lọ mọ́ndùó wá bẹ́ẹ̀ bá sì ti mọ́ndùó dé bẹ́ẹ̀ bá rówó ọ̀hún san tó ń dúró bá a ní nítorí èèyàn ń wí ni kò tí ẹ nílò ìtumọ̀ kankan mọ́ ìtumọ̀ tí òwe yẹn ń sọnù ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní bẹ́ẹ̀ bá lọ rí bá àgbàlagbà kan láyé àtijọ́ pé ìyá mi ẹ wá tẹ̀lé mi lọ mo fẹ́ lọ rí yáwó ń bì kan ẹ tẹ̀ wá lọ bá ń bẹ́ni náà sọ̀rọ̀ ẹ bá ń lọ bá bàbá oníkòkò Adédìgbà lókè nísàlẹ̀ ọjà mo fẹ́ yáwó díẹ̀ lọ́wọ́ ẹ̀ ìyá ò ní ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní nítorí gbàtẹ́ni tó yáwó ọ̀hún tí ò bá rówó san ẹni olówó wàá fara ní ẹni tó bá yáwó ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ abániyáwó lára ní òwe eléyìí sọ pé ẹyin lohùn lóòótọ́ bó bá ti jábọ́ kì í ṣe é ṣàjọmọ́ rárá ẹyin lohùn bó bá ti jábọ́ fọ́ kò ṣeé kó mọ̀ òwe eléyìí sọ fún wa pé ẹ jẹ́ aṣọ́ ọ̀rọ̀ ẹnu wa ká ṣọ̀rọ̀ sọ kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́ kọ́lọ̀ ń kọ́ wa mi tó bá yá ti dákẹ́ ká má sọ̀rọ̀ ńbẹ̀ àdúrà pàtàkì ni o ibi ó bá yá ti sọ̀rọ̀ ká ké rárá ká búramúramù kóhùn wa ó jáde òun ni òwe yìí ń sọ ẹyin lohùn kó bá ti bọ́ fọ́ kì í ṣe é ṣàjọmọ́ òwe kan tún bẹ tó lọ́wọ́ mi tó sọ pé ẹni tó bá kánjú ju Ọlọ́run lọ bí èèyàn bá kánjú ju Ọlọ́run lọ èrò ẹ̀yìn ni ó dáa ẹni bá kánjú ju Ọlọ́run lọ èrò ẹ̀yìn ni ó dáa ẹjẹ́ ńlá ayé wa pàtàkì jùlọ nírú orílẹ̀-èdè Nàìjíríà táwa táwọn èèyàn ń gbọ́mọ ṣòwò tí wọ́n ń pa ní ṣe tutù ọ̀la bọ́wọ́ bá tẹrú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n kánjú ju Ọlọ́run lọ ni wọ́n ṣe lọ gbéyàn ṣògùn owó tí ọwọ́ bá tẹ̀ wọ́n á bọ́ sí àhámọ́ àwọn ọlọ́pàá wọ́n bá dájọ́ ọkú fún wọn gan tàbí tí wọ́n bá dájọ́ pé ká jù wọ́n sẹ́wọ̀n ṣé ẹni tí wọ́n jù sẹ́wọ̀n tàbí ẹni tí wọ́n dájọ́ ọkú fún ṣó lè jẹ́ èèyàn mọ́ láyé ó ti di èrò ẹ̀yìn ẹni bá kánjú ju Ọlọ́run lọ èrò ẹ̀yìn ni ó dà lágbára Ọlọ́run èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo etí tó ń gbọ́ gbogbo ojú tó ń wò mí ẹ̀ ní dèrò ẹ̀yìn ẹni tí ó wàá mú wa táàfi kánjú ju ìṣẹ̀dá wa lọ Elédùmarè ò ní jí ó bá wa o òwe kan tún bẹ lọ́wọ́ mi tó sọ pé ẹni tó bá ń yá ọkọ ọlọ́kọ roko ẹni bá yá ọkọ ọlọ́kọ roko kò ní gbàdúrà káláìsàn òye ẹni tó bá yá ọkọ ọlọ́kọ roko kò ní gbàdúrà kọlọ́kùnrin òye aláìsàn náà ni Yorùbá ń pè ní ọlọ́kùnrin ẹni tó yá ọkọ ọlọ́kọ roko kò ní gbàdúrà kí ọlọ́kùnrin òye ẹni tí ń yá ọkọ ọlọ́kọ roko kò ní gbàdúrà kí aláìsàn òye nítorí pé ẹni tó ní ọkọ ló wà ní dùbúlẹ̀ àìsàn yìí o òun ní ṣàìsàn yìí ó wá lọ rè yá ọkọ ẹ̀ ó sì mọ̀ pé tára ẹ̀ bá yá òun náà roko iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa òun náà bọ́ sóko yóò pàdùbà yóò gbọ́kọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó bá ń yá ọkọ ọlọ́kọ roko kò ní ó gbàdúrà kọlọ́kùnrin òye òwe kan tún sọ pé òwe márùn-ún mo kó wá sóde ètò ní bẹ́ẹ̀ ni òwe míì ẹlẹ́ẹ̀karùn-ún ló sọ pé ẹni tó sinmi tí ò padà ó ní ohun tó fẹ́ wí tí ò tí ì wí ni òun ìparí òwe òun nù ẹni tó sinmi tí ò padà ó ní ohun tó fẹ́ sọ tí ò tí ì sọ ni ẹ wò ó
ẹ̀jẹ̀ dókè lọ́hùn náà kí n dá tọ́ mi ká lọ rè gbọ́ bí ọmọbìnrin kan ti ń fi ìlú dára ara àwọn àṣà Yorùbá ní ìsìndọ́kùnrin ṣe tóbìnrin ò lè ṣe bá a bá ti kọ tá a fi hàn mọ́ àmàdé yìí àyànga ló gbé ọ ẹ wò ó mò ń bọ̀. ẹ̀bá gbogbogbò bí ajá ẹ̀bá kankankan bí àgbo ẹ̀bá àtẹnubèpè kẹ́ẹ̀tẹnubàṣẹ a ò débi tí a fẹ́ dé. ẹ̀bá gbogbogbò bí ẹwù ẹ má ti jẹ́ fẹnu sọmọ òun nìyẹn ẹ̀yin náà ti mọ̀ ẹ jẹ́ ń fún wa níṣẹ́ àmúrelé wa kò le rárá iṣẹ́ àmúrelé tí mo mú wá lónìí mẹ́rin ni ẹni bá sì gba mẹ́rẹ̀ẹ̀rin ẹ gbọ́ mi dáadáa o ẹ má sì ṣe mí gbọ́ o ẹni bá gba iṣẹ́ àmúrelé assignment mẹ́rẹ̀ẹ̀rin yóò gba recharge card 1000 naira àyà ni mo ẹran ni mo fọwọ́ sọ kì í ṣe ẹni bá gba ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin iṣẹ́ àmúrelé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ pé àkí máa fún yín níṣẹ́ àmúrelé a sì mú àròkò bọ̀ tá máa fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ àmúrelé a sì mówè bọ̀ tá máa fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ àmúrelé ni mo ṣe ń ké sí ẹ̀yin tẹ́ ẹ jẹun tó ṣẹ́kù ẹ̀yin onínú dídì ọlọ́rẹ pé ẹ wá polówó ọjà yín lórí ètò yìí lórí bàbá gbàgede ìmọ̀ tv lórí yèyé gbàgede àṣà tẹlifíṣàn ẹ wá polówó ọjà yín ẹ gbé ẹ̀bùn wá ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ó dá mi lójú ẹ̀ta ní kọ́ńtà kọ́mọ ẹranko yòókù tó tà gbogbo iṣẹ́ àmúrelé yín rèé o alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé báwo la ti kí àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá ìbéèrè àkọ́kọ́ nù báwo la ṣe ń kí àwọn àgbẹ̀ nílẹ̀ Yorùbá báwo la ṣe ń kí onídìrí nílẹ̀ Yorùbá báwo la ṣe ń kí àwọn aládìrẹ àwọn tí ń ṣe kàmpálà ni wọ́n ń pè láládìrẹ o àwọn tí ń rẹ aṣọ láró báwo la ṣe ń kí wọn nílẹ̀ Yorùbá báwo la ṣe ń kí àgbẹ̀ nílẹ̀ Yorùbá báwo la ṣe ń kí onídìrí nílẹ̀ Yorùbá báwo la ṣe ń kí àwọn aládìrẹ oníkàmpálà nílẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kẹrin ni pé báwo la ṣe ń kí Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá a bá fẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò sí báwo láti kí ẹ wò iṣẹ́ àmúrelé yín nu mẹ́rẹ̀ẹ̀rin nu iṣẹ́ tá àmúrelé bẹ́ẹ̀ ẹ dáhùn ìdáhùn yín ẹ dáhùn sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ láìkí ẹ ṣe ẹ lọ rèé wò ẹ bá ń buwọ́ lù ọmọ tuntun jòjòló èyí tí bàbá gbàgede ìmọ̀ tó ṣe bí òun ni yèyé gbàgede àṣà tí fi ẹ bá ń buwọ́ lù ẹ kọ yèyé gbàgede àṣà papọ̀ yèyé gbàgede ẹ kọ pọ̀ ẹ fàyè díẹ̀ sílẹ̀ ẹ kọ àṣà ẹ fàyè díẹ̀ sílẹ̀ ẹ kọ tv yèyé gbàgede ẹ kọ papọ̀ ẹ fàyè díẹ̀ sílẹ̀ ẹ kọ àṣà ẹ fàyè díẹ̀ sílẹ̀ ẹ kọ tv ẹ jẹ́ wá fún wa ní àròkò bí ò tiẹ̀ pọ̀ àròkò wa tò níre o bí ọkùnrin kan tó bá fi orin kí ni Yorùbá ń pè ní orin pákò tá à ń rùn láyé àtijọ́ kí wọ́n tó kó ìfọnu ẹ wo àwọn ìfọnu àràmàǹdà kí wọ́n tó kó dé orin làwọn bàbá ńlá wa rùn orin làwọn ìyá ńlá wa rùn pákò ni wọ́n rùn bí ọkùnrin kan bá fi orin àrùn kùn pákò tí wọ́n rùn kùn tó bá fi ránṣẹ́ sí obìnrin opó kan ìtumọ̀ ẹ̀ ni pé ọkùnrin yìí fẹ́ ṣú obìnrin yẹn lópó tó bá ṣe wípé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni nínú àṣà Yorùbá ní àṣà ṣíṣú ni lópó wà láyé àtijọ́ tí ọkùnrin kan bá fi orí àrùn kùn tó bá fi ránṣẹ́ sí obìnrin opó kan ìtumọ̀ ẹ̀ ni pé bí obìnrin opó yìí bá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó fẹ́ ṣú obìnrin yẹn lópó ni bí kì í bá ṣe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó fẹ́ fi obìnrin opó òun ó fẹ́ fẹ́ kó fi ṣaya ni o ìtumọ̀ rẹ̀ nu àròkò míì tún rèé o bí Yorùbá bá fi ewé ọsàn tàbí ọsàn gangan fúnra gbogbo alamọ tí wọ́n pè lọ́sàn tí Yorùbá bá fi ewé ọsàn tàbí èso ọsàn tí wọ́n ránṣẹ́ sí ẹnìkan eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ ìdùnnú ni o
nípa ohun tó ń bẹ láàrin wọn ẹnjìníà ọ̀rọ̀ tó ń bẹ láàrin èmi àti ẹyẹ dídùn lọ́sàn ó so ọsàn tí ẹ ti ń so dídùn ló fi ewé ọsàn tàbí èso ọsàn gangan lè ránṣẹ́ àrokò ní ọ̀nà táwọn baba ńlá wa ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ láì lo ẹnu non-verbal communication àrokò ẹlẹ́ẹ̀kẹta tó wà ń bí Yorùbá bá kó òkúta méjì tàbí owó ẹyọ méjì owó ẹyọ lásán méjì tàbí òkúta méjì ìkànnù méjèèjì ni wọ́n lè lò tí wọ́n wá kó ránṣẹ́ sí ẹnìkan bóyá wà ń dalẹ̀ ní o bóyá wà ń tòsí ni wọ́n wá kó ránṣẹ́ sí pé ẹ bá ń lọ rè kókúta méjì fún tàbí owó ẹyọ méjì yìí àrokò ìtúká ni o bẹ́ẹ̀ ni pé n ti ń bẹ láàrin àwọn ó ti túká pátápátá ẹ wò ó a ní nǹkan nílẹ̀ Yorùbá bí mo sọ fún yín tí n tá a ní ó tó pọ́n ó tó tẹ̀lé a ní nǹkan Yorùbá ní nǹkan Ọlọ́run gbọ́ àrokò ẹlẹ́ẹ̀kẹrin tí ń tún jùlẹ̀ lónìí àrokò 5 àbí 6 náà mo kó wá àrokò ẹlẹ́ẹ̀kẹrin tí ń jùlẹ̀ lónìí ni pé bí Yorùbá bá fi bàtà ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ Yorùbá kò fi bàtà ránṣẹ́ sí ọ̀rẹ́ ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ojú ń pọ́n ọ̀rẹ́ yẹn ni ọ̀rẹ́ tó fi bàtà ránṣẹ́ sọ̀rẹ́ ojú ń pọ́n ni o pé kó dákun ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá ìpọ́njú dé ìyà dé ojú ń pọ́n òun níbi tó ń wà wá ran òun lọ́wọ́ fa òun kúrò nínú ìṣẹ́ ìwọ nìkan ló súnmọ́ mi tí mo lè fọ̀rọ̀ yìí lọ ìṣẹ́ ń bá ẹnìyẹn fínra ìpọ́njú ń bá fínra ni ìyà tí ń jẹ bàtà Ọlọ́run ò ní jẹ́ ó jẹ gbogbo wa ẹ wò ó Ọlọ́run ṣàánú wa àrokò ẹlẹ́ẹ̀karùn-ún tí ń jù lẹ̀ lónìí òun ni pé bí Yorùbá bá bu erùpẹ̀ yèèpẹ̀ ní o tí wọ́n bu yèèpẹ̀ sínú igbá funfun igbá àdèmọ funfun tí wọ́n wá gbé ránṣẹ́ sí baálẹ̀ ìlú kan tàbí baálẹ̀ ìletò kan ẹni tó bu yèèpẹ̀ sínú igbá àdèmọ tó gbé ránṣẹ́ yìí ó ń tọrọ ilẹ̀ lọ́wọ́ baálẹ̀ ní tí èdáko ó sì ń ṣàlàyé fún baálẹ̀ pé nínú àrokò yìí pé funfun nẹ́nẹ́ nínú mi o bẹ́ẹ̀ni tó nílẹ̀ yìí bá ti nílò ẹ̀ padà ẹ sọ fún mi mú yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n ẹ yá mi nílẹ̀ yìí náà kí n máa fi dáko funfun nẹ́nẹ́ nínú mi o I mean no harm èmi náà ti gbé èbò ẹnjìníà ní kọ́ mi lé èbó òun o pé bó ẹni tó nílẹ̀ yìí bá ti nílò ilẹ̀ rẹ̀ padà lòun ó yọ̀ǹda rẹ̀ ẹ bùn mí nílẹ̀ ẹ yá mi nílẹ̀ kí n máa fi dáko náà ọwọ́ mi rèé inú mi rèé funfun nẹ́nẹ́ bẹ́ẹ̀ bá ti nílò ẹ̀ ń yọ̀ǹda ẹ̀ padà àrokò tí a fi káàdì ẹ̀ lẹ̀ fún tòní ni gbígbé ọ̀pá àṣẹ ọba ni o bí Yorùbá bá gbé ọ̀pẹ bí ọba ilẹ̀ Yorùbá tí wọ́n bá gbé ọ̀pá àṣẹ wọn ránṣẹ́ sí olóyè kan tí ń ṣe ayẹyẹ olóyè ìlú ó sì lè jẹ́ olóyè èyíkéyìí tí ìbàjẹ́ kí ọba ilẹ̀ Yorùbá kó wọ́n á gbé ọ̀pá àṣẹ wọn kí wọ́n gbé ránṣẹ́ síbẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ó yẹ ń wà níbi ayẹyẹ yìí o ṣùgbọ́n iṣẹ́ ìlú ló fà á ìdíwọ́ kan sí kejì ló fà á àmọ́ inú mi dùn gidigidi sí ohun tó ń ṣe náà ni kábíyèsí fi gbé ọ̀pá àṣẹ ránṣẹ́ ṣé ẹ ti wá rí i pé Yorùbá ní nǹkan a ní nǹkan tó pọ̀ àjogúnbá nǹkan gidi lọ́wọ́ àwọn baba ńlá wa èyí tá a lè múlò tá a fi ṣòdiwọ̀n ayé wa ní Yorùbá nation tá à ń lọ yìí ó pọ̀ rẹpẹtẹ èyí tá a kó dànù ó ń bẹ òun ni mo fi ń sọ fún wa pé ẹ jẹ́ ká gbárùkù ti àṣà Yorùbá tẹnitẹni tàkísà ń ta àtàn ẹ jẹ́ ká gbé tiwantiwa lárugẹ ẹ wò ó níyìn ní ti ṣẹ́rí wálé lórí gbàgede àṣà ètò gbàgede àṣà fún tòní lágbára lọ́wọ́ Elédùmarè àkọ̀tún ní ìtùnmú wá fún yín nígbà míì tẹ́ máa pàdé mi lágbára Ọlọ́run nígbà tí n bá sì tún fi padà wá ẹ máa pàdé àwọn àlejò wa àwọn àlejò tẹ́ gbádùn àwọn àlejò jàǹkànjàǹkàn lágbára Ọlọ́run mo ṣèlérí ẹ̀ iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ ẹ máa pàdé wọn lórí ètò gbàgede àṣà ẹ má gbàgbé ọmọ tuntun jòjòló tá a ṣe bí yèyé gbàgede àṣà TV ẹ lọ rè bá wa buwọ́lù ẹ ṣe ohun kan ò ní ṣe yín ipá ò ní pin yín o lágbára lọ́wọ́ Elédùmarè
yèyé àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ìrúwà òjòkó agbé dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbé ló máa ń dájà tiwa títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ tí ń tún pàdé yín lórí ètò yìí ó dàbọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò kó má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni ètò. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀mbẹ̀ sanyan bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o, kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Àṣà ọmọ Gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá Àjàyí àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà ni ètò. Mojísọ́lá Àjàyí látọ́kùn ètò yẹn ò bẹ́ẹ̀. Àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá àṣà Àjàyí Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà